nǹkan bá tó ara ọba ṣe yòówù tí ó fi ẹnìkan láyé títóbi fọ́ ọba ara nǹkan bá tó ara ọba ṣe yòówù tí ó fi ẹnìkan láyé títóbi fọ́ ọba ara nǹkan bá tó ara ọba ṣe yòówù tí ó fi. ọmọ kọ́rọ̀dé màmá tún dé o ẹ wá wò máa tún lélẹ́yìí o ọ̀tọ̀ pinpin iṣẹ́ ìwádìí ara tó bá dáníwáyé pé kọ́lẹ̀ sáyé akọ́rẹ́dé Mr. Yédùn àgbá ìjọpọ̀ iṣẹ́ ìwádìí èyí tó pè ní àwáwò ló gbédè. Wáwo TV àrà Olódùmarè tẹ́ ẹ lè wò tán. wọ́n lẹ́ni tí ó jẹgún kó tọ́jú ojúlówó àtà èèyàn tí ó dà kàlà kó tọ́jú ọ̀pọ̀lọpọ̀ ọyọ̀ kó gbìyànjú kó dijú ọ̀tún kó tàwàrà kó kásẹ̀ kan òsì rọ̀ àlàwọ̀ ẹ̀kọ́ yángán kan ni wọ́n pé kó bùsàn jẹ́ bẹ́yẹ burúkú ọ̀bá jùjẹ́ ẹ jẹ́ kọ́mọ ẹyọ padà sí jù. ọmọ olóyè ọmọ ẹlẹ́sìn ọmọ àyọ̀nù tá ti bẹ̀jẹ̀ ọmọ orúkọ tó ń lò bọ ọmọ àfàgùtàn ya ṣe rẹ́jàrẹ́jà àfi kẹ́tẹ́kẹ́tẹ́ bàbá fọgbà ẹ̀lẹ́pọ̀. àmọ́ tó ti gbé kínní ọ̀ka yín mọ́ o ìbà mi ìbà kọ́dà ìbà mi ìbà ṣẹ̀dá ìbà lọ́wọ́ Olódùmarè ọba mi. ọba ọ̀kan ní àyín lágbèdè méjì ayé ọ̀run lókè sánmà aṣọ nìkan kò lẹ́lẹ́gbẹ́ kò lẹ́gbẹ̀rà kò sírẹ̀ níbikíbi láàyè káàyè kábíyèsí rẹ̀ Olódùmarè ọba olókùnrin olóbìnrin lọ́mọdé lágbà lóyún inú tòun àṣẹ ẹ̀dí ẹ̀yìn náà lẹ́gbẹ́ àdáṣe ní òun ìbà gbọ́dọ̀ òun ènìyàn àmọ́ tó ti rí bàjẹ́ kì bá wọ ṣẹ́ o àtúntì dé o Wáwo TV ìhìnlẹ̀ pé àfẹ́kàn láráyé fẹ́ ná àrùnkáyé ń lo òórùn ràn bàbá gbé kìnìjìngbìn dọ́jà àtọmọdé àtàgbàlagbà gbogbo pátápátá inú wọn bá ní ìjọ. ẹ̀kú àròtì ẹ̀kú ìfẹ́ wa ń gbà gbogbo Èdùmàrè ò ní fi yín lẹ̀ àtọlẹ̀dọ́lẹ̀ yín wọn ní fàránù kù wọn sì ní jẹ́ àpàtẹ́mọ́tà láṣẹ Èdùmàrè. Ọláyínká ọmọ Akóredé Mr. Yédùn yín rèé o àgbà nínú káṣọ̀ ìkìnnìún iṣẹ́ ìwádìí lórí bí ìyanu bó oníṣẹ́ ń bá wa pín káàkiri bẹ́ẹ̀ tí ń wo àwọn ìgbìyànjú tẹ̀ ń wo àwọn iṣẹ́ wa tẹ̀ ń wo àwọn àlàyé wa ìpàbíyàbídún wa àwọn òrìn kìnnìún ìfọ́síwẹ́wẹ́ ìlanilọ́yẹ̀ ìfìkànyé ni lọ́kọ̀ọ̀kan ìjèjì tá à ń jù sí ojúpọ̀ ti Wáwo TV ẹ̀yin ti subscribe lóòótọ́ ẹ bá wa pín kẹlòmíì náà ò lè rí káwọn náà ò lè subscribe ẹ̀ní nìkan ṣayé yín láṣẹ Èdùmàrè. ẹ wá wò ó òun náà ni ètò eléyìí bá ti mọ́ mu wá lọ́sọ̀ọ̀sẹ̀ níbi tá a ti máa ń pè ẹ wá wo àwọn àrà Olódùmarè tá à ń pàpẹ́tẹ́ rẹ̀ ní ojúpọ̀ ti Wáwo TV. ìṣẹ̀ǹbáyé òun náà bẹ́ẹ̀ tá à ń mú òun náà wá lọ́sọ̀ọ̀sẹ̀ ní gbogbo ọjọ́ àìkú Sunday tá à ń jù ú sí ojúpọ̀ ti Wáwo TV. jẹ́ ìgbàgbé níjẹ̀jọ́ lọ́sẹ̀ tó kọjá mọ̀nà lọ́sẹ̀ tó kọjá nígbà tá a pàdé kẹ́yìn ní orí ètò ẹ wá wò ó ohun tá a gbéyẹ̀wò òun náà ni ìwọ ayò ọlọ́pọ́n títà níbi tí wọ́n ti ṣe léèwọ̀ nílùú Ẹlẹ́lùú pé ayò ọlọ́pọ́n èèwọ̀ ni ẹnìkan ò gbọ́dọ̀ ta ayò ọlọ́pọ́n
tó sì ṣe ní léèmọ̀ pé nílẹ̀ Yorùbá yìí tó jẹ́ pé àwa gangan láláyọ̀ ọlọ́pọ́n ṣùgbọ́n tá a mú àwọn àlàyé àti ìdí tó fà á tó fi rí bẹ́ẹ̀ tá a mú àwọn àlàyé rẹ̀ wá fún yín. ó bá rí bẹ́ẹ̀ ẹ̀já mọ̀ lọ sí apá ibi tá à ń lọ lọ́sẹ̀ tòní kí la fẹ́ mú wá ibo gan la ń lọ. Ìlọrin Àfọ̀njá inú dùn júyọ̀ ilé Ìlọrin là ń lọ. Ara orúkọ gangan sì ni àrà tá a pè wá wò tá a pàpẹ́tẹ́ rẹ̀ ara orúkọ Ìlọrin gangan láti fẹ́ mú ara yìí. ẹ̀lẹ́mbẹ̀hún ẹ̀kú ìkàlẹ̀. bẹ́ẹ̀ ni ilé Ìlọrin ibi tá à ń lọ gan-an ní tààrà báwọn tá a bá ti wọ̀lú Ìlọrin tá a sì dé ọjà àbí bóyá general sì ni mọ́tò ti já wa kásà pé à ń lọ sọ́jà tá a bá ti dọ́jà kágò ọ̀kadà ká pé ilé Bámidélé là ń lọ. bẹ́ẹ̀ ni àpòlé Bámidélé báwa tó bá ní nǹkan bí wọ́n bá ti fọ́n rere rẹ̀ kí wọ́n pò kíkẹ́ àbí kí wọ́n gbé lárugẹ bí ti máa rí nù. àgbélé Bámidélé ó ti gbé ilé Ìlọrin gangan ó ti gbé mi tí ò sì yẹ kó rí bẹ́ẹ̀ nínú ilé tí ò yẹ kó pamọ́ nínú agboolé tí ò yẹ kó bọ́ sí kọ̀rọ̀ tó yẹ kí tolórí tẹlẹ̀mù kí wọ́n mọ̀ kí ìgbélárugẹ ó sì wà fún òun náà ni ilé Ìlọrin wà. gẹ́gẹ́ bí ìwádìí ṣe fìdí ẹ̀ múlẹ̀ fún wa àwọn akọni ọdẹ àwọn jagunjagun àwọn ògbójúgbóyà alágbára ńlá tí dùbò ẹran ńlá nígbó tí dùbò ọmọnìyàn lógun àwọn ni wọ́n ṣàwárí òòlọ̀ tá a fi ń lọrin nílé Ìlọrin yìí àwọn ni wọ́n ṣàwárí rẹ̀. ìkíní kejì wọn a máa jẹ́ Ẹmilà ẹni mo ti pè é Ẹmilà àti Òjó Ìṣekúṣe. Ẹmilà àti Òjó Ìṣekúṣe àwọn ni Olódùmarè lò ní sábàbí gẹ́gẹ́ bí ìwádìí ṣe fìdí ẹ̀ múlẹ̀ tí wọ́n fi ṣàwárí òòlọ̀ tá a fi lọrin tó padà fún ilé Ìlọrin ní orúkọ yìí gan-an. agbègbè ọ̀dàn kan náà ni wọ́n ti ṣàwárí rẹ̀ ní nǹkan 1807 sí 1808 gẹ́gẹ́ bí ìwádìí ṣe fìdí ẹ̀ múlẹ̀. a gbọ́ pé Òjó Ìṣekúṣe wá láti apá ibìkan tá à ń pè ní Gàmbẹ́ nítòsí Ìṣẹ́yìn ìbẹ̀lẹ̀ òun náà ti gbé jáàdì dé Ìlọrin. agbègbè igbó erin tí wọ́n ń pè ní òkè erin ní ìsìn nílọrin la gbọ́ pé Ẹmilà ni òun náà lọ kọ́kọ́ tẹ̀dó sí. àwọn méjèèjì gẹ́gẹ́ bá a ti wí pé akọni ni wọ́n àwọn la gbọ́ pé wọ́n kọ́kọ́ ṣàwárí òòlọ̀ yìí. kí ni òòlọ̀ yìí gan? òkúta ni o òkúta ńlá rìbìtì ni òòlọ̀ yìí bí àìmọ́ bá ti pè é àpáta kan bẹ tó lóyìnbó ń pè ní sedimentary àwọn yẹn ní máa ní bí ìyangí bí ìpẹ́ bí nǹkan kan bí à ń tà lè fi òòlọ̀ yìí wénu àwọn rẹ̀ náà là ń wò bá a ti ń sọ̀rọ̀ yìí ẹ̀yin náà rí pé ó jọ yangí
kódà àwọn tí wọ́n kọ́kọ́ rí wọ́n kọ́kọ́ rò pé àbí ìṣúláàlú òkiri oko ni wọ́n ń bọ̀ ń bẹ̀ ní rárá o. òkúta yìí gangan ló fún ìlú Ìlọrin lóko rẹ̀, òun gangan ni òòlọ̀ tá à ń sọ wípé wọ́n ń lọ rí ń bẹ̀. gẹ́gẹ́ bá àti wá wí, Ẹmilà àti Òjó Ìṣekúṣe tá pé wọ́n ṣàwárí òkúta yìí. àwọn nǹkan tó wá ṣe ìmọ̀ tó ṣàrà tá a fi pé ẹ wá wò ó yàtọ̀ sí pé òkúta yìí gangan ó ṣe pàtàkì ní ìlú Ìlọrin torí pé òun ni ó fún Ìlọrin lóko rẹ̀. Ìlọrin kéèyàn lọrin lílọ irin irin wo ni wọ́n ń lọ? òun náà ni pé èmi ní ọ̀bẹ, àdá, ọ̀kọ̀, gbogbo tí àwọn jagunjagun àwọn akọni ọdẹ yìí tí wọ́n máa ń lò láti fi ṣiṣẹ́ ọdẹ wọn àbí láti fi ṣiṣẹ́ oko kàmúbáhùn, láti fi ṣiṣẹ́ ọdẹ àbí láti fi ṣiṣẹ́ oko, orí òkúta yìí ni wọ́n ti máa ń lọ. à ń lọ ilé Ìlọrin, à ń lọ ọ̀dọ̀ Òjó Ìṣekúṣe lọ́lọ́rin. ibẹ̀ ni ìlú ló dàbí ibi ìpàdé tí àwọn akọni, àwọn ọdẹ, àwọn alágbára tí wọ́n ti máa ń pàdé ńgbà náà torí pé bẹ́ẹ̀ lóníkálùkù wọn ni wọ́n ti wá lọ. gbogbo orin wọn yẹn náà ni àwọn nǹkan ohun àmúṣagbára tó jẹ́ irin la fi ṣe. bó ṣe di wípé ìbí bẹ̀rẹ̀ sí ní gbòòrò tí àwọn akọni ọdẹ, àwọn alágbára, àwọn akíkanjú tí wọ́n fi bẹ́ẹ̀ ṣe ibi tí wọ́n ti ń pàdé ara wọn rèé o. kí wá làwọn nǹkan tá a pé ó ṣèmọ̀ lára òkúta yàtọ̀ sí pòun ló fún ilé Ìlọrin, ìlú Ìlọrin lóko rẹ̀. ìwádìí jẹ́ kó yé wa wípé àkọ́kọ́ ìmọ̀ àti àrà Olódùmarè nígbà náà ò ní wípé òkúta tá ń sọ yìí bí àwọn akọni ọdẹ bí wọ́n bá ti ń lọ àdáni oríṣiríṣi àwọn nǹkan tí wọ́n ń lọ lórí òkúta yìí tí wọ́n ń pọ́n láti jẹ́ kí ó mú féfé bí wọ́n bá ti ń ṣe léyìí lọ́wọ́ kódà kọjá ìdí ìbọn wọn ni wọ́n kàn gbé sórí òkúta yìí tí wọ́n ń kì í àwọn ọta àti ẹ̀tù tí wọ́n ń kì í sínú rẹ̀ lórí òkúta yìí. wọ́n bá ti ń ṣe léyìí lọ́wọ́ òun náà ni ẹ̀mí wọn ó sì máa sọ fún wọn irú ẹran tí wọ́n pa tí wọ́n bá ti ń wọ̀gbó. kábíyèsí rẹ̀ Olódùmarè. ìwádìí fìdí ẹ̀ múlẹ̀ wípé iyejú ẹran tí wọ́n bá rò àti bí wọ́n bá ṣe rò pé ṣùgbọ́n kó báyìí kí n sì kọ́kọ́ rí ìjàlá kan kí n yìnbọn sí àbí kí n bu ládàá àbí kí n ta lọ́fà. ìwádìí jóye wá wípé bí wọ́n bá ti wọgbó bí ó ti rí náà nù o. léyìí tó ń fìdí ẹ̀ múlẹ̀ wípé òkúta yìí kì í ṣòkúta lásán. àwọn àmì àti àṣẹ Olódùmarè kan bẹ lára rẹ̀ torí pé bí wọ́n bá ti ń wọgbó báyìí gbogbo ohun tí wọ́n rò nígbà tí wọ́n ń lọ irin wọn lọ́wọ́ lórí òkúta yìí gbogbo ẹ̀ náà ni ó wá sí ìmúṣẹ nùgbò. déédéé irú ẹran tí wọ́n bá rò lọ́kàn àti bí wọ́n bá ṣe rò páwọn ṣe pa iná ni ó ṣẹlẹ̀ nínú igbó ni ó ṣẹlẹ̀ nígbẹ̀ẹ́ ọdẹ o. ẹ ti ṣèyún lé ní àbí ẹ ti ṣe lé ní mò ń bọ̀. wá wo TV àrà Olódùmarè tẹ́ ẹ lè wò tán. mo ní ẹ ti ṣèyún lé ní àbí òmí ìtún ni pé ìwádìí jẹ́ òye wa wípé òkúta Ìlọrin yìí ò lọ lé Ìlọrin
tó fún ìlú Ìlọrin lórúkọ rẹ̀. ǹjẹ́ jẹ́ mọ̀ wípé a máa ṣiṣẹ́ ààbò àti ìṣọ́ fún agboolé ilé Ìlọrin gẹ́gẹ́ bí àwọn àrọ́mọdọ́mọ Ẹmilà, Suleiman Megida àti Aliyu Káyọ̀dé Sọ́ọ̀lù gẹ́gẹ́ bí wọ́n ti fìdí ọ̀rọ̀ múlẹ̀. torí àwọn ni alátọ̀nà àti abẹ́nà ìmọ̀ wa ńgbà tá a rìnrìn àjò iṣẹ́ ìwádìí tààrin dé ilé Ìlọrin. wọ́n ní òkúta yìí àmọ́ ṣiṣẹ́ ààbò àti ìṣọ́ fún agboolé náà. mo ní ẹ ṣáà wò ó lọ́nà wo. wọ́n ní nígbà táyé ń jáyé tí nǹkan ń jẹ nǹkan, kò sẹ́ni tí ń ṣọdẹ alẹ́, kò sẹ́ni tí ń ṣọdẹ òru, kò sẹ́ni tí ń ṣọdẹ. àmọ́ olè ò tó bẹ́ẹ̀ kó gbójú gbóyà kó pé òun ò wá agboolé ilé Ìlọrin, kò tiẹ̀ lè rí bí wọlé. ẹ ṣàlàyé síwájú dáadáa. wọ́n ní ayédùn táwọn ń gbìyànjú àti sọ ni pé bájòjì bó bá fẹ́ wọ agboolé yìí, pàápàá jùlọ táàjìn bá ti jìn, kò ní mọ̀ náà o. wọ́n yóò kàn sáàrí wípé nǹkan kan ń bẹ níwájú òun bí odi tí ò jẹ́ kóun ó lè rọ́nà lọ. wọ́n ní eléyìí a máa ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọgbà. bẹ́ẹ̀ sì ni a máa ṣẹlẹ̀ sí àwọn ọmọ onílé náà tó jẹ́ pé bí wọ́n bá ti rìn dé òru, wọn à ní ráàyè wọnú agboolé torí pé òkúta yìí yóò ti gbéra ńlẹ̀, yóò ti fira rẹ̀ gbààyè, yóò ti mọ odi yí ẹnu ọ̀nà tó wọnú agboolé náà débi pé ọdẹ ti wà lóde nù. bàbá ti tìkùn, ẹnikẹ́ni ò lè rọ́nà kọjá. èyí ń bẹ lára nǹkan tí wọ́n sọ, tí wọ́n pè léèmọ̀, tí wọ́n pè lára, tí wọ́n ṣẹlẹ̀ nígbà ni gẹ́gẹ́ bí ohun tí òkúta yìí ti máa dá lára. kódà ká lè mọ̀ wípé kì í ṣòkúta lásán, pé àṣà àti àmì Olódùmarè ń bẹ lára rẹ̀. wọ́n láìmọye àwọn èèyàn ni wọ́n ti gbìyànjú pé àwọn fẹ́ jí òkúta yìí gbé, kódà àwọn tó gbìyànjú pé káwọn tiẹ̀ bùn lára rẹ̀. òtójú aláìgbọràn mọ́ rí iná lójú wọn rí o. kábíyèsí rẹ̀ Olódùmarè. bó tilẹ̀ jẹ́ pé kò sí nǹkan kan pàtàkì tàbí dàbí alára tí wọ́n ń ṣe nídìí òkúta yìí, torí pé nígbà náà lọ́hùn-ún ìwádìí jẹ́ kó yé wa pé àwọn bàbá tí wọ́n mọ rírì, tí wọ́n mọ pàtàkì òkúta yìí, àwọn náà wọ́n á máa fún níbọ. àwọn ẹ̀mí àìrí, àmì àṣẹ agbára Olódùmarè tí ń bẹ lára òkúta yìí tí ń gbénú ẹ̀, wọ́n á máa fún ní jíjẹ, fún ní mímu. ṣùgbọ́n ṣe sì mọ̀ wípé nǹkan kan pàtàkì sí àwọn ẹ̀mí àìrí, sí àwọn ẹbọra àbí ìrúnmọlẹ̀, bẹ́ẹ̀ bá ń kó bọ̀ fún wọn, àṣẹ Olódùmarè ni. àwọn láǹfààní àti lo ẹ̀mí tó gùn gbọ̀nàgbọ́ná ju àwa èèyàn lọ. bẹ́ẹ̀ bá ń fún wọn níbọ, àrọ́mọdọ́mọ tí wọ́n sì ń ṣe bẹ́ẹ̀, àmì àti àṣẹ ẹ̀mí àìrí tí ń bẹ mẹ́ kò ní kú o látọ̀rọ̀ ọ̀dọ̀ Olódùmarè nínú kápáni rẹ̀, kò ní kú o torí pé ẹ̀ ń fún ní nǹkan, rí nǹkan jẹ, rí nǹkan mu. ṣùgbọ́n lójú ẹsẹ̀ tí ò bá ti rí èèyàn fún ní nǹkan mọ́, ó bá tiẹ̀ lọ yóò tún wá bòmíì tí ó ti máa rí jẹrí mu ni o. kódà èyí tó bá tiẹ̀ tó burú tàbí tó pé àwọn nǹkan tó le ni wọ́n fi pilẹ̀ rẹ̀ síbẹ̀, yóò dẹ̀bi dára láàmú
yóò fìtínà tì wọ́n gidi gan mà ni. àyàbá la kàn fi yún ṣe ṣùgbọ́n tá a fẹ́ fàyọ̀ ń bẹ̀ ni wípé nǹkan ìṣàbẹ̀wò ìrìn àjò afẹ́ sí nìkan òun ni òòlọ̀ tá a pè ní Òkúta Ìlọrin òun nìkan ló kù sí pé ká kàn lọ ṣàbẹ̀wò síbẹ̀ ká sì gbọ́ tàn lókù kì í ṣe pé bóyá àwọn nǹkan èèmọ̀ àbí àrà tá a pé òkúta yìí ń ṣe látẹ̀yìnwá bóyá ó sì wà lára rẹ̀ bẹ́ẹ̀ o kò lè sí mọ́ torí kò sí àwọn tó mojú rẹ̀ mọ́ kò sì sẹ́ni ṣe tán láti máa kó ìbọn kankan fún un. ìdí rèé tó fi jẹ́ pé n tó kù lára rẹ̀ tó fi ṣe pàtàkì sílé Ìlọrin náà ni wípé òun gangan ni òkúta tó fún ìlú Ìlọrin lórúkọ tí wọ́n fi ń pè ní Ìlọrin. orí rẹ̀ ni wọ́n ti ń lọrin níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ nígbà ìwáṣẹ̀. dòní olónìí gẹ́gẹ́ bá a ti ṣàlàyé òkúta yìí sì ń bẹ ní ilé Ìlọrin bí wọ́n ti ń pòkò agboolé òun ilé Ìlọrin ní agbo ńlá ti Bámidélé agboolé Bámidélé inú rẹ̀ òun náà ní ilé Ìlọrin òun ló wà kábíyèsí rẹ̀ Olódùmarè. bọ́rọ̀ Òkúta Ìlọrin bó ti jẹ́nu ẹ má gbàgbé pé àwọn kankan ṣe pàtàkì ṣe kókó ike Ẹmilà àti Òjó Ìṣekúṣe wọ́n jẹ́ àwọn tí ìwádìí sọ fún wa pé wọ́n ṣàwárí òkúta yìí. Àfọ̀njá lọ́kọláya alùgbò ìfowóṣà Ààrẹ Ọ̀nà Kakanfò ẹlẹ́ẹ̀kẹfà ńlẹ̀ Yorùbá ṣe mọ̀ wípé bíi ìran kẹrin olùwọ́n jẹ́ nínú àwọn ìran rẹ̀ tí wọ́n ti wà ń lọrin tẹ́lẹ̀ torí ẹlòmíì ó mọ̀ wí pé ṣé ilẹ̀ Yorùbá ni ilẹ̀ Yorùbá ni o Yorùbá ló nílẹ̀ kódà lára àwọn bíi tó ṣe wípé ọwọ́jà Aláàfin tí ń bẹ nígbà láéláé òun ni Ìlọrin jẹ́ òun ni Ìlọrin jẹ́ ìjà ló dé lónídòwe ọ̀tẹ̀ rìkísí ìwà ọ̀dàlẹ̀ ká mọ́ gbà fúnra ẹni ká fẹ́ gbòmìnira tipátipá àti àwọn ìṣesí ìwàsí bẹ́ẹ̀ pàápàá jùlọ ìwà ọ̀dàlẹ̀ òun ló jẹ́ kí Ìlọrin kó bọ́ mọ́ ìran Yorùbá lọ́wọ́ ọ̀rọ̀ ọjọ́ mi lèyún ṣùgbọ́n ṣe mọ̀ pé ìtàn wa àìjẹ́kọ́pọ̀ àkànmọ́rí lórí ṣókí ká bí táwa ń lọ gangan tẹ́ ẹ mọ̀ wá mọ̀ tá a sì dúró síta níyẹ ẹsẹ̀ òun náà ni ká mọ̀ ṣàfihàn àwọn nǹkan tó jẹ́ ìmọ̀ tó ṣàrà tó lódùmarè ṣe sórílẹ̀ ká mọ̀ ṣàfihàn wọn òun náà ni àfipè ní ẹ̀wá wò ó ohun tá a tún pè ẹ̀wá wò rèé o Òkúta Ìlọrin Òkúta Ìlọrin Òkúta Ìlọrin ibi tí wọ́n ti ń lọrin lọ́dọ̀ Òjó Ìṣekúṣe Òjó Ìṣekúṣe ló jẹ́ ó gbajúmọ̀ dáadáa ṣùgbọ́n ìwádìí abẹ́nú ló jẹ́ ká mọ̀ pé Ẹmilà ọ̀nì lòun náà tóun àti Òjó Ìṣekúṣe tí wọ́n sì jọ ṣàwárí òkúta yìí. Ìyapa ẹnu ń bẹ lórí pé sójó Ìṣekúṣe ló kọ́kọ́ débẹ̀ àbí Ẹmilà. Àwọn ọmọ Ẹmilà tó jẹ́ pé àwọn ni wọ́n la bá sọ̀rọ̀ àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ tó jẹ́ pé àwọn náà ni wọ́n ń bẹ ní agboolé ilé Ìlọrin yìí. Àwọn ní bàbá ńlá àwọn ni ṣàpé bàbá rà àwọn ọmọ Òjó Ìṣekúṣe náà táwọn náà sọ ni pé bàbá ńlá àwọn ni. Àfi ní ìyapa ẹnu ó wà lórí ta ló kọ́kọ́ dé ìdí òkúta yìí. Àwa náà lè láǹfààní ìlú tó dà bó ti dà ní
àbá ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ lórí bó láti mọ kó àwọn èèyàn wa lọ sí ibùdó ara. Àwọn ibùdó ẹ wá wò ó tí ò ní jórí ètò nìkan láti mọ pé ẹ wá wò ó tá a jọ débẹ̀ gan tẹ́ lọ wò ó, ṣùgbọ́n kódùmarè kó bá wa dá ìfàyàbalẹ̀, ìfọ̀kànbalẹ̀, ìfẹ̀mílélẹ̀ àti àlàáfíà kó wá dá padà lódìdí sí orílẹ̀-èdè Nàìjíríà. Ibi náà láti máa dánu dúró títí di ọ̀sẹ̀ tó ń bọ̀ tátún mọ́ àkọ́tún ẹ̀ wá wò wá tátún mọ́ ṣàgbéyẹ̀wò ìmọ̀ míì, àrà míì, nǹkan míì tó ṣe pàtàkì sí wa nílẹ̀ Yorùbá. Títí ìgbà náà, Ọláyínká lèmi jẹ́, Akóredé ni bàbá tó bí mi lọ́mọ, àpèlé òkú àjẹ́wò ni ìjẹ́ àyédùn. Ẹ má gbàgbé, ẹ bá wa subscribe bẹ́ẹ̀ bá ti ṣe bẹ́ẹ̀. Ẹ tẹ aago ìfitónilétí tẹ́ ẹ bá ti ṣe bẹ́ẹ̀. Ẹ wá bá wa pín kẹ́lòmíì náà ó rí, káwọn náà wò ó kí wọ́n sì tún subscribe. A ní a máa mú wá ká mọ̀ yọ wẹ́rẹ́wẹ́rẹ́ ni. Iṣẹ́ wa nǹkan ń bọ̀ lọ́nà, ó lágbára díẹ̀ kí Olódùmarè bá wa fi bùkún sí i. Ìyẹn ni a fẹ́ máa jù síta lọ́dọọdún, a pè ní ẹ wá wò series 1. Àti pòópọ̀ ó ti dòdìdì láìpẹ́ láì jìnnà ẹ mọ̀ bá pàdé, ẹ mọ̀ ríra lórí igbá báwa tá a fẹ́ ní CD rẹ̀. Bẹ́ẹ̀ lẹ́sùn mọ́ a tún jù ú sí ojúpọ̀ ti bí fáwa ti YouTube náà. Kódùmarè kí ó kójú ọ̀rọ̀ wa lọ́rùn, kójú ojúṣe fún wa àtàwọn àtìyín ká mọ́ ṣàṣetì lórí gbogbo àdáwọ́lé àti àdọ́kàntẹ̀ wa. Títí ìgbà míì ńkọ́ tàtún láǹfààní àti mọ̀ pàdé. Ire ìdùnnú àtayọ̀ kò ní wọ́n lọ́ọ̀dẹ̀ wa. Ẹ kú ojúlọ́nà ti ìṣẹ̀ǹbáyé fún ti ọ̀sẹ̀ yìí, òun náà ń bọ̀ lọ́jọ́ àìkú Sunday. Ẹ lẹ́ńbẹ̀ o, ẹ kú kalẹ̀.